ọkùnrin oníṣòwò yìí pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìjàmbá ọkọ̀ nípìnlẹ̀ èkó. ọkùnrin oníṣòwò ẹ̀bá ọ̀nà kan ní ọkọ̀ tẹ̀ mọ́lẹ̀ nínú ìjàmbá ọkọ̀ ní agbègbè okoko-maiko nípìnlẹ̀ èkó. àjọ ẹ̀ṣọ́jú pópó nípìnlẹ̀ náà ìyẹn Lagos State Traffic Management Authority ṣàlàyé pé ìjàmbá ọkọ̀ ló ṣẹlẹ̀ pẹ̀lú ọkọ̀ Lexus Jeep tó ní nọ́mbà ìdánimọ̀ SMK 674HY. nínú àtẹ̀jáde kan tí alukoro fún àjọ náà fi síta lọ́jọ́ àìkú Sunday tó kọjá, Adébáyọ̀ Taofeek ní lójú ẹsẹ̀ ni ọkùnrin oníṣòwò náà gbẹ́mìí mì. ó ní àwọn ọmọ àjọ LASTMA súré dé ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì gbé òkú ọkùnrin náà kúrò níbẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n tún dóòlà ẹ̀mí àwọn méje tí wọ́n fara pa. àwọn ọlọ́pàá Kétu Division ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ti gbé òkú arákùnrin náà lọ sí ilé ìgbókùúsí tó wà ní Badagry fún àwọn àlàkalẹ̀ ètò. ọ̀gá àgbà LASTMA Ọlálékan Bákàrè Òkè ti wá rọ àwọn awakọ̀ láti máa tẹ̀lé òfin ìrìnnà ojú pópó.